Hello? Kí ló ṣẹlẹ̀ náà? Orí ẹ ti burú o. Ó dàbí pé ayé ẹ ti bàjẹ́. Lọ́jọ́ pé ayé ò bàjẹ́ ni. Ó pè mí last week, ó ní kí n fún ẹ lówó oúnjẹ. Mo ní mi ìnáwó oúnjẹ. Òpó mi báyìí sí ní pé kí n sanwó school fees ọmọ. Orí ẹ burú ni. Ṣé ṣọ́gbọ̀n fẹ́ pa ẹ́ ni? Ìgbà tó kọ́mọ kúrò ní àkàtà mi. Ó mọ̀ pé ó ti tọ́mọ ọtọ́ ló ṣe kọ́mọ kúrò ní àkàtà mi. Ọkùnrin tó bá dẹ̀ ti kọ́mọ kúrò ní àkàtà ọkùnrin kó máa lọ dátọ̀ ni. Lọ máa dáràn. Mònú ẹ̀ ìgbà tí mònú ẹ̀ kọ́. Ó pẹ́ kí n tó nú ẹ̀ kó tó kú ṣọ́ọ̀ṣẹ̀ mi ni mònú ẹ̀ ni. Lẹ́yìn eléyìí tó bá tún pè mí ṣọ̀pọ̀nà máa pa ẹ́ ni. Wàláì tó bá tún pè mí mo tún fi wàláì sí ogun máa pa ẹ́ ni olórí burúkú obìnrin. Láíláí yíyí ẹ máa pè mí mọ́ aláyé bàjẹ́. Ayé padà lu arákùnrin. Ẹ káàsán. Bó ló ṣe jẹ́? Mo ṣe ń bọ̀ ni mo ti ń gbọ́ èpè rapandẹ tó ń ṣe. Gbọ́. Ń gbọ́ ta ló ń ṣépè fún. Ọláyé bàjẹ́ ni ọláyé burú ni ẹni mo. Táyà ni tó ń ṣépè fún. Ìyàwó mi ni. Ó ti o. Arákùnrin farabalẹ̀. Ṣé ìyàwó tó bímọ fún àgbàdé rẹ? Ó bímọ fún mi. Ọmọ mélòó? 5. Ó ti o. Lọ ń ṣépè fún. Ìpè yí pàjù. Gbọ́dọ̀ arákùnrin kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an? Ẹ ṣe ó kú ọmọ kúrò làkàtà mi. Ó nítorí mo máa ń nà tòótọ́ mo máa ń nà. Kò ń gbọ́rọ̀ ànàdàkú ni kò ń gbọ́rọ̀ wèrè olórí burúkú ni. Àkọ́kọ́ náà gbogbo ọkùnrin tí bá ti ń lu ìyàwó ẹ̀ wèrè. Farabalẹ̀ mú bá sọ̀rọ̀. Gbogbo ọkùnrin kílá tó bá ti ń lu ìyàwó wèrè ni ẹjẹ́ àgbélò àrò kan lẹ́yẹ brain box ẹ̀ wò. Èyí ń dúró. You are a failure. Ó tún wá kọ́mọ kúrò lákàtà àbí kí ló sọ? Wò mí dáadáa o. Wò mí láti ilẹ̀. Gbogbo ẹgbẹ́ òṣèṣe yìí náà ó ṣeéṣe kó wà ní ilé rẹ o. Bọ̀bá rí ara ìyá rẹ̀ ó rí ara bàbá tó bí ọlọ́mọ. Arákùnrin, ó wá kọ́mọ kúrò lákàtà ọmọ 5. Ṣé o bímọ síbòmí ni? Rárá. O bímọ síbòmí. Òun nìkan náà. Ọmọ yìí náà ni. Àwọn ni. Arákùnrin. Kí ló mú kọ́mọ kúrò lọ́dọ̀ mi? Lábẹ́ òfin bàbá ló lọ́mọ. Bàbá ló lọ́mọ lábẹ́ òfin bàbá ló lọ́mọ òfin sọ bẹ́ẹ̀ pé bàbá ló lọ́mọ. Ọgbọ́n Ọlọ́run náà sì sọ pé àwa ọkùnrin àwa la ní ọmọ. Nígbà tó lọ́run sọ bẹ́ẹ̀ iná jẹ́ káwọn òfin ní ọbẹ̀ lé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa àpò agbára ọ̀rẹ́ wa lágbára obìnrin. Kọ́mọ wá dìyàn níṣu. Wọ́n kọ́mọ kó kí ló ń wọ́n tó fi kọ́mọ kó lákàtà ẹ̀? Ó tó tọ́ ni. Ó tó tọ́ ni. Exactly. Síbẹ̀ wọ́n lè tọ́wọ́ náà. Gbogbo béèrè ràdára gbogbo béèrè ràdára tẹ́bi bí èmi ò mọ̀ ibi tẹ́ bá ń lọ ní kẹsàn. Ọ̀dà ẹ̀yin ìyá wa. Ìyá kó ọmọ kó lákàtà ìyàwó ọkọ ọmọ kó lákàtà arákùnrin. Ìyàwó kó ọmọ kó lákàtà bàbá ẹ̀. Ọwọ́ alóhùn òní kankan ṣe nítorí pé ó lè dákọ́ wọn ní. Ẹ̀yin èèyàn kí ni èròǹgbà yín sírù irú ìrìn àjò yìí? Kí ni èròǹgbà yín sí obìnrin tó kó ọmọ kó lákàtà bàbá tó kọ́ ọmọ lọ? Ẹ̀yin ọkùnrin kí ni èròǹgbà yín níwọ̀n bá ìyàwó bá kó ọmọ kó lákàtà yín ṣé ẹ ní ẹ̀fọ́ ṣe pẹ̀lú ọmọ ẹ̀yẹ mọ́ ẹ sì rẹ́ bímọ. Jésù. Ẹ dẹ́kun under comment section ẹ bá wa dáhùn ẹ̀sọ́ bí ìwòye yín gẹ́gẹ́ ká gbọ́. Orúkọ tó jáde mo fẹ́ sọ̀rọ̀ kan létí yín ṣé wàá rọrọ̀ yẹn mo fẹ́ kẹ́ fi sí ọwọ́ ni èmi ò fẹ́ gbọ́ o. Ṣé kì í sọ̀rọ̀ owó ṣá? Owó kọ́ ọkọ mi grandma mo mí pé ìyá tó bí yín wọ́n pè mí wọ́n ní àwọn fẹ́ kájọ máa wọ aṣọ kan náà. Ṣé torí yẹn ló wá ṣe pè mí jáde? Ṣé Kampala ni àbáǹkàrà? Ṣé bẹ́ẹ̀ jọ dáṣọ patí? Ẹjọ́ máa wọ́ṣọ náà kí ni tèmi? Ọkọ mi tiẹ̀ máa gbọ́ràn raṣọ kọ́ lélẹ̀. Wọ́n sọ bíbí pé àwọn fẹ́ kájọ máa wọlé ká máa jáde. Kí ẹ máa wọlé kẹ máa jáde. Ṣebí tó bá bọ́ síta náà tẹ́lẹ̀ ṣebí ọ̀ máa jọ wọlé rẹ̀ máa jọ jáde tó bá gbàgbé nǹkan síta.
tẹ́bàjọ́ wa ń tẹ́jọ́ máa wọlé ẹjọ́ máa jáde wò tó bá ti jẹ́ pé òun tó torí ẹ̀ pè mí nìyẹn èmi ò ráyè èmi ń jáde o. ọkọ mi ṣe sùúrù jẹ́ kó yẹ nǹkan tí mò ń sọ yìí ẹ̀ wọ́n ní kájọ máa wọṣọ kan náà kájọ máa wọlé kájọ máa jáde. à ń sọ̀rọ̀ gidi. arákùnrin wá. Yàgàsá. bí mo ṣe dúró ń bẹ̀ yẹn mò ń gbọ́ ohun tẹ́ ń sọ fara ẹ balẹ̀ kí ló ṣe tó ń gbọ́n. Yàgàsá. Ìfẹ́. ọ̀rọ̀ tíyàwó rẹ̀ ń bá ọ sọ Pass out. mo gbọ́ etí mi ò di o. Jésù. àbí oní ìyá ọkọ rẹ bẹ́ẹ̀ni. ó pè ẹ́ pé ìyàwó ọmọ mi jájọ máa wọṣọ kan náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ni. tó yẹ wá lé mi. ó létí ni ó fi làákàyè sí ni ó tún wá sọ síwájú ó ní kèé sasọ nìkan o pé ìyá rẹ ó sọ fóun pé káwọn jọ máa jáde káwọn jọ máa wọlé. bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún un. ṣe bí kò sí ní kò lè. kò lè bọ́ ìgbà tí ìyá rẹ bá pe ìyàwó ẹ tó ní káwọn jọ máa wọṣọ kan náà ó tún sọ fún ìyàwó rẹ ó ní káwọn jọ máa jáde káwọn jọ máa wọlé ó sì wá sọ fún ọ wọ́n gẹ́gẹ́ bí ọkọ ìyá rẹ sọ lọ́rọ̀ bàǹdàbàǹdà yẹn ó sì ní kò lè. èmi sọ pé kò ń ṣàǹkàrà ó ní kò ń ṣàǹkàrà kò ṣe lé kò ṣe kí n dúró àṣọ tó ń pè ní ẹjọ́ máa lọ wọ̀. ọjọ́ máa lọ wọ̀. arákùnrin ǹjẹ́ kì í ṣe pé náà ti bọ́ sí ọ lásọ báyìí. padà èmi kọ́ ni wọ́n dájọ́ èmi kọ́ ni wọ́n ṣàlàyé ṣùgbọ́n ohun tíyàwó rẹ̀ ń sọ ó ń pàkíyèsí rẹ̀ àbẹ̀rẹ̀ mi ò yí ọ ẹ̀yin èèyàn wa ẹ̀gbọ́n bí ìyá ọkọ tiẹ̀ bá pè ẹ́ pé kò jẹ́ káwọn jọ máa wọṣọ kan náà káwọn jọ máa jáde káwọn jọ máa wọlé kí ló ṣe ìwọ ọkùnrin tíyàwó rẹ̀ wá sọ fún ẹ pé ìyá rẹ̀ sọ fún òun pé káwọn jọ máa wọṣọ kan náà káwọn jọ máa jáde káwọn jọ máa wọlé èsì wo ló fún ìyàwó rẹ̀ under comment section ẹ ṣàlàyé ẹ jẹ́ ká mélòó ń gbà yín.